then kó dábàá rẹ̀ tó wá wo again nínú bitter leaf a lè treat diabetes. Then tó bá kó abere 24 tó bá lọ sí powder tó gbẹ tó bá dà sínú ike Coca-Cola yọ kan tó bá dà sínú tó bá ti jẹ́ kó pé 3 days tó bá mu ní morning night o lè gbúrò high blood pressure mọ́. Pẹ̀lú kóòkì nínú ẹ̀. ẹ sà ṣe bẹ́ẹ̀ sọ náà ni. Then tó bá dẹ̀ ní palpitation tí wàhálà ń ṣẹlẹ̀ all the time tó bá rí epo tó wà lára akátá that's igi asòfẹ́ ẹ̀jẹ̀ ewé egbò àtẹ̀gbẹ́ àti ìrùkẹ̀rẹ̀ àgbàdo tó bá dẹ̀ bẹ̀ sí mú palpitation máa lọ. Then tó bá dẹ̀ tó mú ẹ̀fọ́ yánrin tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ tó ń jẹ ewé mẹ́ta láàárọ̀ lọ́sàn-án mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn-án mẹ́ta lálẹ́ ìtúnṣe á ti wà. Ṣé bí lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn sí náà ṣe ń ṣe fi ewúro ṣe tablet ní Texas. That's okay. Then gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ń sìn Elon ti wọ Africa nísìn tó bá data yìí sìn ó ti wà lókè tó bá ti tún bákan máa lọ ní gbogbo eré àyè sìn wifi wà lórí fóònù. Then that's to say ẹni tó ń ta data fún wa ní Nàìjíríà ọmọ tó wọ wàhálà. So that's why. Bàbá tábà tell ní the people to set up their Bible lesson. Àdúrà dàbí lẹ́tà téèyàn post sí lẹ́tà tó post sí pen friend yẹn ní London. Orí lórí kíní time ìtàṣìwà kékeré pen friend kíní friend. Wàá right yẹ pé yẹn ra Bible company. Right pé kó sẹ́yìn ní Bible sí wa ní village wa. So tó máa débẹ̀ wọ́n á rí pending tó pọ̀. So wọ́n á jẹ àwọn treat yẹ. So gbà tó bá máa mú wá nítorí pé ó sọ fún wa ní Romans 16 verse 24-25 ó ní a kò mọ bí a ṣe ń gba àdúrà ẹ̀mí mímọ́ ló ṣe kí ni ló ń darí wa. So àdúrà àdúrà kan náà fi bí ẹ àdúrà kan náà fi rán ẹ lọ skul owó àti gbogbo ẹ kò síbi dádúrà gbà wọ́n bẹ àdúrà kan ni wọ́n fi bá ìyá ẹ̀ sùn wọ́n bọ́ rálẹ̀ àwọn méjèèjì ní then àdúrà kan la fi ṣe ráìsì àdúrà lè ṣe ráìsì inú àdúrà lè ṣe bẹ́ẹ̀ àdúrà lè repo sínú mọ́tò ẹ̀yìn náà àdúrà lè repo sí mọ́tò ẹ̀ ṣé ó lè ṣe àdúrà lè bọ́rí sọ̀ṣọ́wọ́ ẹ̀yìn náà nǹkan tó ti dáa tó náà gbàdúrà lé lórí tó ti dáa tán tó ti yanjú Olúwa má jẹ́ kó bàjẹ́. àwẹ̀ wa ń